ìyá ọmọ tó rèpù 12 years ọmọ tó rèpù. pásítọ̀ ìtì. bẹ́ẹ̀ ni wọ́n ti rèpù. bẹ́ẹ̀ ni nínú Ìkìgbìṣìn chọ́ọ̀chì tó padà tún ní sínú Ìkìgbìṣìn. wọ́n ti rèpù ọmọ 12 years. bẹ́ẹ̀ ni a ní kọ́mọ yẹn wá máa bá òun ka báíbù ní Ìkìgbìṣìn. ó máa ń gbọ́mọ yẹn travel. ìyá ọmọ yẹn wà láyé. ó wà láyé, òun náà ló ń jẹ́ ìyá Ikima, ọmọ ẹ̀ ló ń jẹ́ Ikima. sẹ́yìn lọkọ ta gbogbo. bẹ́ẹ̀ ni sọ. ṣé n tí ó ṣẹlẹ̀ síyàwó yín ẹ gbọ́ sí. mo gbọ́ sí bọ̀ ìgbà tó ń ṣẹ̀ wá tẹnu jẹ́wọ́ mo ṣẹ̀ wá mọ àwọn àṣírí kọ̀ọ̀kan náà tí mo mọ̀. pé àwọn lè gbẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ gan. wọ́n sọ bẹ́ẹ̀ lójú. bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àdáàdì nígbà tẹ́ bá ní ẹ fẹ́ gba ta gbogbo lọ́wọ́ ọkọ ẹ̀ kí ilẹ̀ wá fẹ́ kí ìyá Yàdí ṣe o. wọ́n wá ní wọ́n ní kí n gbàgbé ẹ̀ wọ́n ní kí n kó lórí ẹ̀ Ìyá Ìbejì pé àwọn láìkì wúmà yìí pé tó ẹ̀ làwọn ṣe èyí. bó ṣe ń gba owó lọ́wọ́ mi ni ìgbà mi ọjọ́ 150 ìgbà mi ọjọ́ 100 bó ṣe ń gbà nìyẹn tó bá ti rí pé ó ti kú pé ó ti tó time tí mo tún ti gba owó jọ. pásítọ̀ Adédòkun ìgbà mi á pè mí lórí fóònù ó lè ní kí n pàdé òun ọjọ́ kẹta tó fi mọ́tò pààyàn ó sì gbowó lọ́wọ́ mi 50,000 ló gbà lọ́jọ́ kẹrin tó dé ìgbà tó lọ tó dé tó sọ fún mi pé ṣé mo rí pé òun ti fi mọ́tò pààyàn báyìí pé òun dé padà pé tí bá ti lè sọ pé màá kú. èmi wá ní wo bí àwọn sọ fún ẹ bá àwọn ṣe wà yìí àwọn ti ra ilé ayé gbé fún àwọn ọmọ ti àwọn ní pé kí ìyá Mercy náà kó ra ilé ayé gbé pé òṣèyà tí ìyá ẹ jẹ ìwọ náà tún fẹ́ máa jẹ ìwọ ọmọ ẹ náà ó yẹ kákọ̀ọ́bí ẹ náà tó wá máa bẹ̀rẹ̀ sí í jẹnú ìyá yìí àwọn sọ fún ẹ pé o ò múùfù mọ́ àwọn àgbàlagbà tó bá yẹ pé o ò múùfù mọ́ àwọn àgbààgbà tó ń fọ̀rọ̀ ẹ lọ àwọn àgbààgbà ní pé ọ̀rọ̀ ẹ kò ní rí báyìí báwọn ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run làwọn ṣe ń sọ eléyìí fún ẹ. lójú yín ni wọ́n ti ń sọ. bẹ́ẹ̀ni. ẹ sì lè sọ lójú wọn tí wọ́n bá dúró. bẹ́ẹ̀ni. àǹtí ẹ káalẹ́ mà. ẹ̀sùn ẹnu mọ́ ọ̀pá òun yẹn ẹ rán wa létí ó kọ yín. Adéníyì Adéjọkẹ́. láàrin ọ̀sẹ̀ bàbá wòlíì yẹn wá sí iléeṣẹ́ wa ń bí báyìí ọ̀gá wa wọ́n bá wọ́n sì ṣe ìlérí pé àwọn ó yọjú síbí lénìí. ìyẹn bàbá wòlíì ti kílẹ̀ tí ẹ̀ kó kọ wọn yẹn ná. pásítọ̀ Isaac Adédòkun. ṣó ní ìnagijẹ tí wọ́n ń jẹ́ ìyẹn appellation. àbáwọn kọ́lẹ̀ ni wọ́n mú omi ní àbí ẹni wọ́n mú omi bí ibojì òkú pé wọ́n ní ẹ fi wẹ̀ láago kan òru àbí bẹ́ẹ̀ kọ́lẹ̀ ti wí lórí ètò lọ́sẹ̀ tó kọjá. lọ́sẹ̀ tó kọjá ẹ fẹnu bà pé ẹ fi àwọn àjọ civil defence mú wọn. mo sì gbọ́ wípé àwọn civil defence ń bá yín gba owó padà lọ́wọ́ pásítọ̀ yẹn. èló ni wọ́n ti bá yín gbà lọ́wọ́ wọn. wọ́n gba 400,000 400,000 bá dẹ̀ ṣe dé. wọ́n gbà lọ́wọ́ ta ni. wọ́n gbà lọ́wọ́ pásítọ̀ Adédòkun. owó kíni. mi ì mọ̀ o. ẹlẹ́ẹ̀mọ́ èmi rò pé wọ́n sọ wípé lára owó tí tó gbà lọ́wọ́ mi tó gbà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni bá a ṣe gbé ọ̀kadà bá a ṣe ń bọ̀ ní kọ́ọ̀ tí ń wọlé bí mo ṣe wojú fún yẹn mo ti ń sọ fọ́kọ mi àti mọ́ mi pé ìyàwó ẹ̀ ti pè àwọn tí mo fẹ́ fún ní owó mọ́ mi wá ní kí n píìkì kọ́ mo wá píìkì kọ́ yẹn ó wá jẹ́ àwọn bíi 4 nínú ìjàdù lára àwọn tó ń dájọ́ wọ́n fún mi ní 400,000 mo dẹ̀ fẹ́ fún àwọn yẹn ní 225 àwọn 4 wọ́n dẹ̀ fún mi 400 àwọn 2 mo wá rí owó pín owó yẹn fún mo wá pín fún wọn ní 200. ẹni gbogbo bẹ́ẹ̀ ṣe sọ lọ́sẹ̀ tó kọjá ni o pé gbogbo owó àjọ alájọ ni. gbogbo àwọn 8 ni mo ìfẹ́ fún ní owó ní 225 èèyàn kọ̀ọ̀kan. bolówó wọn wọlé sí. bó ṣe ń gba owó lọ́wọ́ mi ni ìgbà mi ọjọ́ 150 ìgbà mi ọjọ́ 100 bó ṣe ń gbà nìyẹn tó bá ti rí pé ó ti kú pé ó ti tó time tí mo tún ti gba owó jọ. pásítọ̀ Adédòkun Isaac. ṣàárẹ̀ yìí tó gbà lọ́wọ́ yín lójú èèyàn rí téèyàn wà ń bẹ̀. kò tiẹ̀ kí séèyàn kankan bẹ̀ wúmà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan ó máa ń ṣọ́ wúmà yẹn tó bá ti pé wúmà yẹn jáde àbí wọ́n sùn sínú ṣọ́ọ̀bù ìgbà míì á pè mí lórí fóònù ó lè ní kí n pàdé òun ọjọ́ kẹta tó fi mọ́tò pààyàn ó sì gbowó lọ́wọ́ mi. èlò náà gbà lọ́wọ́ yín lọ́jọ́ náà. 50,000 ló gbà lọ́jọ́ kẹrin tó dé ìgbà tó lọ tó dé tó sọ fún mi pé ṣé mo rí pé òun ti fi mọ́tò pààyàn báyìí pé òun dé padà pé tí bá ti lè sọ pé màá kú. owó tó ti gbà lọ́wọ́ yín ó ti tó báwo. owó tó gbà lọ́wọ́ mi ó ti lé ní 2 million torí wúmà kan wà ń jáde Ìyá Ìbejì
ọjọ́ yẹn mo lọ bá ìyá àbèjì yẹn òní láńlọ́ọ̀dù wa mo ní mo nídìí owó woman yẹn ní kí ni mo fẹ́ fi ṣe mo ní kán ṣàjọ́ ṣé ni mò ń làágùn tí mo ṣà ń sunkún woman yẹn ní ṣó le tó bẹ́ẹ̀ mo ní kán jọ pé mo nídìí ẹ̀pù wọn wọ́n wá ní wọn ní transfer lọ pé káàṣì ní pé owó pos mo ní ẹjọ́ ẹ ṣáà fún mi torí tó bá ti náà fẹ́ gba owó yẹn báyìí ara mi ò ní balẹ̀ máa wá ni woman yẹn wá ní pé owó tó wà ń bí o pé kò tó nǹkan mo ní ẹjọ́ ẹ bá mi wá wọ́n lè lo mo ní 150. ẹ̀rí wo lẹ ní lẹ́yìn eléyìí tó tún ti ṣẹlẹ̀ sí yín yìí lẹ́yìn pé ẹni wọ́n fomi tán gbé ń bi bojì òkú wọ́n fi wẹ̀ fún yín ẹni wọ́n tún kílẹ̀ ni wọ́n tún ṣe fún yín lẹ́yìn ìgbà yẹn. ó tún bá mi lájọṣepọ̀. níbo wọ́n ti ṣe. ní ìgbà tí mo wẹ̀ tán ló mú mi wọlé. lẹ́yìn yẹn àwọn ẹ̀rí wo ni ẹ tún ní. ó tún wá sílé ọ̀dọ̀ wa wá lẹ̀ ìwé kóòtù. ìwé kóòtù báyìí. ìwé lọ́ọ̀yà. lọ́jọ́ wo wọ́n wá lẹ̀ yín. wọ́n wá lẹ̀ nírọ̀lẹ́ àná. ta ló lè wá lẹ̀ ìwé lọ́ọ̀yà mọ́lẹ̀ yín. mi ìmọ̀ wọn mo tẹ̀ jáde lọ ní tán dé pè mí pé wọ́n ráwọn kan ti wá lẹ̀ ìwé kóòtù mọ́ ìwé lọ́ọ̀yà mọ́lẹ̀ ọ̀dọ̀ wa o. kí ló lẹ ṣe. àmọ́. ìwé lọ́ọ̀yà yẹn ń kọ́ báyìí. mo snap ẹ̀sẹ̀ fún àmújá. ó dà báyìí ṣé o lè bá ń lọ kà àbí ṣé wọ́n lè lọ kà á lọ bá ń kà á ṣé ẹ ti rí. Office of Justice. sún ẹnu mọ́ kinní yìí. Okay. Office of Justice Associates and Barristers and Solicitors. That's all. wọ́n ní 500 million ní pásítọ̀ ni wọ́n láwọn fẹ́ gbà. 500 million. ni wọ́n láwọn fẹ́ gbà pásítọ̀ kílẹ̀ pé yìí. wọ́n láwọn fẹ́ gba 500 million lé lọ́wọ́ yín wọ́n lọ lẹ̀wé lọ́ọ̀yà. Damages for defaming the reputation of our clients. wọ́n lẹ́yìn fẹ́ gba 500 million yẹn pásítọ̀ kílẹ̀ pé yìí. Isaac Adédọ̀kun. ǹjẹ́ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí mo ti ẹ̀ fẹ́ kí pásítọ̀ yẹn débí torí wọ́n wá bí lọ́jọ́ péyájọ́ Monday wọ́n wá lé iṣẹ́ yìí wọ́n sì láwọn ó padà wá bí jọ láwọn èèyàn tí wọ́n ti ṣerú ẹ̀ sí tẹ́ mọ̀. ó láwọn tó ti ṣe sí ní chọ́ọ̀chì Òkèrapadà wọ́n ní ó ṣàwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́ẹ̀ náà fi lé ìgbà tán lé ní Òkèrapadà ó tún lọ inú Kìgbìṣì bẹ́ẹ̀ ló tún ní chọ́ọ̀chì sí ní ilé bàbá tó kẹ́ ó láwọn kan tó ṣe fún àwọn bàbá tó kẹ́ náà wọ́n fọ́ mọ́tò ẹ̀. bàbá tó kẹ́ ṣé bàbá tó kẹ́ yẹn wà láyé. ó wà láyé. bàbá tó kẹ́ ẹ káalẹ́ o ẹ jọ̀ọ́ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ a fẹ́ rí yín lórí nínú kúlù yìí bàbá tó kẹ́ ẹ dìde ẹ jẹ́ kí màdámù yẹn sáré wá màdámù yìí ṣáwọn nìyá àbèjì. bẹ́ẹ̀ni. ẹ káalẹ́ mà torí àsìkò wa ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. ẹ ṣe kí ló kọ yín. orúkọ tèmi. ẹ sún ẹnu mọ́ ọ̀pá òun yẹn. orúkọ tèmi Ògúnpẹ̀máyọ̀. kí lẹ mọ̀ ń pa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mà. ẹ sún wọn wájú díẹ̀. ní around February ọdún yìí so wọ́n wá sí ṣọ́ọ̀bù mi ní àárọ̀ wọ́n wá béèrè ọkọ mi mo wá ní wọn tí ì dé sí ṣọ́ọ̀bù kan sì wà nílé wọ́n wá ní kí n jọ torí ọlọ́run pé tó bá ti dé kí ní kán yọjú sáwọn so gbàtọ́kọ mi dẹ̀dẹ̀ immediately mo pe ọkọ mi pé pásítọ̀ máa béèrè yín pé ṣé kò sí torí mo máa ń fi wọ́n sílẹ̀ sí ṣọ́ọ̀bù ní alẹ́ ní tí mi máa ń lọlé àtàwọn ọmọ mi so bí ọkọ mi ṣe sọ pé àwọn fẹ́ lọ yọjú sí wọn nílé mo ṣàjúwe ilé wọn fún ọkọ mi lẹ́yìn ṣọ́ọ̀bù náà wá rí pásítọ̀ wọn tó ń bọ̀ ok ọkọ mi ṣe lọ bá wọn nìyẹn wọ́n wá sọ fún ọkọ mi ní pé àwọn fẹ́ sáré jáde ní pé táwọn bá dé pé àwọn máa padà wá rí ọkọ mi wá ní kò sí wàhálà so kò dẹ̀ pẹ́ ọkọ mi lọ sí ṣọ́ọ̀bù tiwọn so owó wá di ọwọ́ ọ̀sán mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ṣọ́ọ̀bù so woman yìí náà a jọ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ṣáájú mi dé ṣọ́ọ̀bù wọ́n ṣáájú mi gba ṣọ́ọ̀bù yẹn so gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn onígbèsè wọ́n máa ń wá sọ́dọ̀ wọn so wọn ò ní kankan tó ń tà mọ́ bọ́ ṣà máa ń wá sí ṣọ́ọ̀bù pé kó má di pé wọ́n rò pé àwọn onígbèsè àwọn ń sá fáwọn onígbèsè so wọ́n ṣà wá rí woman yẹn wá níjọ́ yẹn wọ́n wá pè mí wọ́n wá ní mọ́mí twins pé kí n jọ tí bá ti ṣetán pé àwọn fẹ́ rí mi. ta ló pè yín. pásítọ̀ kí ni. pásítọ̀ ni mo mọ orúkọ wọn sí torí àkíjọ ń sọ̀rọ̀ bẹ́yìn so immediately tí wọ́n wá sọ fún ìyá Mercy náà ìyẹ́ tan gbogbo woman tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé àwọn fẹ́ rí òun náà so lójú yín. lójú mi. ìyẹn pásítọ̀ yẹn sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni
so kò wá pẹ́ mo ṣàṣetán mo ṣe ṣetán ní ṣọ́ọ̀bù jọ̀hún mo wá ní ká sáré lọ pé torí àwọn èèyàn tó máa wá ń jẹun ṣọ́ọ̀bù tó máa pé kọ́sọ́mà gan mo sáré fi sí pé mò ń bọ̀ ẹ̀jọ̀ ìsábà mi tó síbí so bí mo ṣàṣe débẹ̀ wọ́n wá rí wọn lẹ́nu ọ̀nà church wọ́n wá ní ká wọlé sí inú church àwọlé síbẹ̀ wọ́n ní kí ẹni jókòó wọ́n ní ká má bẹ̀rù ní àbẹ̀rù so àṣà jókòó bá ṣe jókòó wọ́n ní ká gbàdúrà àgbàdúrà then wọ́n wá ní àwọn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan ni làwọn ṣe ní kí n yọjú tí wọ́n pé ọkọ mi náà àwọn fẹ́ kó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wípé so wọ́n á tún lè lo ọgbọ́n àgbà fi sọ̀rọ̀ yìí pé but ìgbà tí àwọn ọ̀rọ̀ ọkọ mi làwọn ṣe pè mí mo wá ní kò sí wàhálà dádì so kò pẹ́ ní kọ́ èèyàn kan pé mọ́mì Mercy so wọ́n wá sọ fún ẹni pé ta ni jẹ́ mọ́mì Mercy ìyẹn ta gbogbo Okay. so bọ́ ṣàṣe wọ́n wá receive call yẹn pé ẹjọ́ ẹ má bínú mo wà níbì kan báyìí àwọn máa pè wọ́n padà so bọ́ ṣe kọ́ọ̀tì fóònù yẹn immediately pásọ̀ wá ní kán off fóònù wọn yẹn for now pé so that ọ̀rọ̀ táwọn máa sọ kó bá lè yá kíákíá pé torí èmi tí àwọn ní kí n sáré yọjú so immediately wọ́n ṣáà sọ fún mọ́mì Mercy pé àwọn fẹ́ fi ẹjọ́ ọkọ wọn sùn ní pé ọkọ wọn ìyá Mercy wá ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní ọkọ wọn pé mo ti gbàgbé orúkọ ọkọ wọn ṣe Túndé wọ́n ní Túndé pé Túndé ò kì í kí àwọn ní pé ó ń bá wọn yòdì ní pé àwọn ò tiẹ̀ kí ẹ̀ ní pé but nǹkan tó bí àwọn nú jù ni pé ní àárọ̀ ọjọ́ yẹn ní pé Túndé gbálẹ̀ sí àwọn lára ní pé ó dùn àwọn to the extent ni pé àwọn pé ta gbogbo ó dẹ̀ mọ́rọ̀ èèyàn tí mo jẹ́ o mọ́rọ̀ èèyàn tí mo jẹ́ aṣá bẹ̀ wọ́n pé kán má bínú pé kí wọ́n kúrò lórí ẹ̀ wọ́n wá ní eléyìí sọ̀rọ̀ pé kìnìún pé tó bá ń bọ̀ kan kó máa gbọ́ ní pé àwọn iṣẹ́ aláàrin fíẹ̀ àdàbí tí àwọn ò bá ṣiṣẹ́ fún Túndé nìkan nínú ṣọ́ọ̀ṣì nìkan ní pé irú nọ́sẹ̀nsì wo nìyẹn ní pé ta gbogbo òun ti pé o wọ́ọ̀tì ọkọ ẹ̀ yìí ní pé tó bá ń ṣe ọlá ẹ̀ torí ọlá ẹ̀ gan làwọn ṣe jẹ táwọn ò ṣe fẹ́ gbé àwọn ìgbésẹ̀ táwọn fẹ́ gbé. wọ́n ní arábìnrin ìtàn gbogbo ìyá Mercy pé kò wọ́ọ̀tì ọkọ ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ so Olúwa ló sọ fún wọn àbí. mi mọ̀ bọ́ ṣe èmi náà nǹkan tó ń sọ náà ni so wọ́n fèsì wọn ni tó ń bá wọn sọ so bí ìyá Mercy ṣáà ní kó má bínú wá ní wo bí àwọn sọ fún ẹ bá àwọn ṣe wà yìí àwọn ti ra ilé ayé gbé fún àwọn ọmọ ti àwọn ní pé kí ìyá Mercy náà kó ra ilé ayé gbé pé torí gbogbo pé ìyá tí ń pè ní òun ní báyìí òun lòun sákàkiri báyìí òun sákàkiri bí ẹni tí ò lọ́kọ something like that pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ní pé òṣèyà tí ìyá ẹ jẹ ìwọ náà ti fẹ́ máa jẹ́ wọ́n ọmọ ẹ náà ó yẹ kákọ́ bí ẹ náà tó wá máa bẹ̀rẹ̀ sí í jẹnu ìyá yìí àwọn sọ fún ẹ pé o ò múùfù mọ́ àwọn àgbàlagbà tó bá yẹ pé o ò múùfù mọ́ àwọn àgbààgbà tó ń fọ̀rọ̀ ẹ lọ àwọn àgbààgbà ní pé ọ̀rọ̀ ẹ kò ní rí báyìí nípa àwọn ńlá pé báwọn ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run làwọn ṣe ń sọ eléyìí fún ẹ. lójú yín ni wọ́n ti ń sọ. bẹ́ẹ̀ni. ẹ sì lè sọ lójú wọn tí wọ́n bá dúró. bẹ́ẹ̀ni sà ní pé làwọn ṣe ń sọ eléyìí fún ẹ ní pé kí o múùfù mọ́ àwọn àgbààgbà ní pé tó bá yẹ pé o ti fọ̀rọ̀ ẹ lọ àwọn àgbààgbà ní pé ọ̀rọ̀ ẹ ó láìkì kó má rí báyìí ni mọ́mì Mercy wá ní wọ́n wá ní ní pé òun lọ sí ìjọ kan báyìí ní ẹnìjọ́ mẹ́ta ní pé ṣé àwọn parọ́ mọ́mì Mercy ní bẹ́ẹ̀ nípa àwọn ń lọ sí ìjọ yẹn ní pé bọ̀ àwọn ò lọ mọ́ wọ́n ní àwọn ìjọ tó ẹ̀ kàn ń lọ tẹ́ pé wọn ò níná ẹ̀mí mọ́ nú ní pé ara nǹkan tó ń sọ fún ẹ nìyẹn ní pé kó tó bá yẹ kó fúnra ẹ làwọn àgbààgbà pé ọ̀rọ̀ ẹ ò ní rí báyìí ní pé bọ̀ ó sì bá ní kò bàjẹ́ ní pé kí ìyá Mercy kí wọ́n túmọ̀ ń pé nǹkan kan táwọn kọ́ rò pé tó fi tí ọ̀rọ̀ wọn fi ń rí bó ṣe ń rí tó fi di pé wọ́n ń jẹ gbèsè kiri ní pé báyé ẹ̀ṣẹ̀ àbí ìbínú àbí àgbèrè ṣíṣe mọ́mì Mercy wá ní pé kó parọ́ fún àwọn pé ṣó ò ṣe àgbèrè mọ́mì Mercy dẹ̀ sọ pé kó fi báìbù búra mọ́mì Mercy dẹ̀ ní òun pé òun ò ṣe àgbèrè pé àtijọ́ tẹ́ ti pè òun ní pé kóun yẹra fún nǹkan báyìí báyìí pé àtijọ́ òun ní pé kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ so máa yẹn ṣàwá sọ fún ọ pé ní pé kò wọ òun báyìí iṣẹ́ ìyàwó àwọn ò mọ̀ ń pa ẹ̀ bọ̀ iṣẹ́ àwọn náà ìyàwó wọn ò mọ̀ ń pa ẹ̀ nípa àwọn nífẹ̀ẹ́ ìyàwó wọn gan o ní pé so àwọn ò fi ìyàwó wọn ṣeré ní pé so tó bá ṣe pé bó ṣe jẹ́ ni ìfẹ́ táwọn ní sí ẹ ó pọ̀ gan làwọn fi pè é táwọn fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí
pé lẹ́yìn eléyìí báyìí àwọn ò ní bẹ́ẹ̀ àwọn ó láìpẹ́ kí irú eléyìí náà máa wáyé mọ́ pé àwọn lè gbẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ gan. wọ́n sọ bẹ́ẹ̀ lójú. bẹ́ẹ̀ni wọ́n sọ pé dáàdì nígbà tẹ́ bá ní ẹ fẹ́ gba èmi ni mo sọ bẹ́ẹ̀ pé dáàdì nígbà tẹ́ bá ní ẹ fẹ́ gba tan gbogbo lọ́wọ́ ọkọ ẹ̀ kí ilẹ̀ wá fẹ́ kí ìyá Yàdí ṣe o wọ́n wá ní wọ́n ní kí n gbàgbé ẹ̀ wọ́n ní kí n kúrò lórí ẹ̀ ìyá àbèjì kúrò lórí ẹ̀ kí n gbàgbé ẹ̀ pé àwọn láìkì wúmà yìí pé tó ẹ̀ làwọn ṣe pè é ni pé káwọn pè sí àwọn àkíyèsí kan so kí n ṣáà má fọ̀rọ̀ gùn bí wọ́n ṣàṣe sọ fún ìyá Mercy pé kí ọ̀rẹ́ kó ba lè níyànjú pé kó lọ bẹ ìyàwó òun àti ọ̀rẹ́ ìyàwó ẹ̀ Alájà ìyá Mercy wá sọ pé ń pé ìyàwó wọn àwọn ò jọ ní ẹni kàńtà wọ́n wá ní o mọ̀ pé ìyàwó òun bínú sí ẹni torí o ò ṣe dáadáa bó ṣe máa ń ṣe sí ìyàwó òun ìyá Mercy wá sọ pé ó lóòótọ́ òun lè má ṣe dáadáa sí ìyàwó yín ní pé torí gbogbo àwọn ìṣòro tóun là kọjá báyìí ní pé ó possible pé ẹ̀dẹ̀ mọ̀ pé òun ò tún wá sí ṣọ́ọ̀bù dédé mọ́ bíi ti yín so ni wọ́n wá sọ fún ìyá Mercy pé ó gbọ́ nǹkan tí àwọn sọ ní pé sórí ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ Alájà ní pé kó lọ bẹ́ẹ̀ ní pé ṣùgbọ́n pé Alájà ìwọ kọ́. àǹtí ẹ má bínú torí àsìkò àá pe pásítọ̀ yẹn lẹ́ẹ̀kan sí wọ́n yọjú lọ́sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n máa fẹ́ kí ẹjọ́ kí ló kọ́ yín lẹ́ẹ̀kan sí. Ògúngbè Máyọ̀kú. ẹjọ́ ẹ dìde máa bọ̀dá ẹ sáré wá láàrin ìṣẹ́jú kan ni o. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. ṣẹ́yìn lọ kọ Tán Gbogbo. bẹ́ẹ̀ ni sà. ṣé mọ kí ló kọ pásítọ̀ yẹn. Moses kínní. Isaac Moses Adédòkun lọ́lọ́run jẹ́. lólóhùn jẹ́. bẹ́ẹ̀ ni. ọmọ ọjọ́ wọn ni. mi ò sọmọ ọjọ́. kí ló ìnagijẹ jẹ tí gbogbo ayé ń pè wọ́n. ìyàn appellation wọn. wọn ò la appellation tí mo mọ̀. ṣé n tí ó ṣẹlẹ̀ síyàwó yín ẹ gbọ́ sí mi ò fẹ́ kẹ́ àsìkò símọ́ ni ṣé gbogbo ẹ gbọ́ sí. mo gbọ́ sí bọ̀ ìgbà tó ń ṣẹ̀ wá tẹnu jẹ́wọ́ mo ṣẹ̀ wá mọ àwọn àṣírí kọ̀ọ̀kan náà tí mo mọ̀ tẹ́lẹ̀. ṣé nígbà tí a sọ fún pé kó jẹ́wọ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ní kọ̀kọ̀ fọ́kọ ẹ̀ àbí kó tó dìgbà yẹn. kó tó dìgbà yẹn. ló jẹ́wọ́ fún. ìgbà tó dèrò hospital táwọn agbófinró tàbí agbófinró lọ gbé ní ìjọjẹ ìgbà yẹn la ṣe mọ àwọn àṣírí kọ̀ọ̀kan. ṣe rí wọn máa retí lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run má sì máa retí pásítọ̀ Adédòkun Moses àbí Isaac lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ mo fẹ́ kí ẹ̀yin àtìyàwó yín kẹ́ yọjú sí ọ̀dọ̀ àwọn civil defence yẹn ní headquarters wọn láàrin ọ̀sẹ̀ tó bá ti dọjọ́ Monday ẹ lọ yọjú ńbẹ̀ àwọn retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run ẹ sáré wá ntí ṣẹ̀gbọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn máa fún yín láàyè láti rojọ́ àti àǹtí yẹn kàn lè parí ọ̀rọ̀ tí ẹ̀ ń bá bọ̀ ṣẹ̀gbọ́ madam Ọlọ́run ẹ má bẹ̀rù wọ́n lẹ́ ń bẹ̀rù bàbá yẹn pé kó má pa yín pé lóun lè pẹ́ àbí àǹtí ẹ fẹ́ sàn kankan láàrin ìṣẹ́jú kan. ẹjọ́ kan lọ ṣọ́ọ̀ṣì bàbá Tókẹ́ níbi tí bàbá Tókẹ́ fún wọn ìyá Ikima ọmọ ìyá ọmọ tó rèpù 12 years ọmọ tó rèpù. pásọ ìtì. bẹ́ẹ̀ ni wọ́n ti rèpù. bẹ́ẹ̀ ni nínú Ìkìgbìṣìn ṣọ́ọ̀ṣì tó padà tún ní sínú Ìkìgbìṣìn. wọ́n ti rèpù ọmọ 12 years. bẹ́ẹ̀ ni a ní kọ́mọ yẹn wá máa bá òun ka báíbù ní Ìkìgbìṣìn ó máa ń gbọ́mọ yẹn travel. ìyá ọmọ yẹn wà láyé. ó wà láyé òun náà ló ń jẹ́ ìyá Ikima ọmọ ẹ̀ ló ń jẹ́ Ikima ẹ̀jọ́. ṣé wọ́n gbọ́ Yorùbá. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ Yorùbá ìyá Ikima lọ́lọ́run ṣògo tó ń ta ẹja. ó ṣẹlẹ̀ sọ́mọ. bẹ́ẹ̀ ni. talẹ̀ tún ló ṣẹlẹ̀ sílẹ̀ kan yẹn. bàbá Tókẹ́. ìyá Ikima ẹ káalẹ́ o. àti bọ̀dá Ìdì. ní Ìkígbìṣì bọ̀dá Ìdì ní Ìkígbìṣì àti bàbá Tókẹ́ ẹ dákun tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a fẹ́ rí inú kulu yìí ní agbára Ọlọ́run. àǹtí tó bá di dọjọ́ Monday ẹ yọjú sí ọgbà àwọn civil defence tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a máa retí yín. ìyá ẹ má bọ̀ láàrin ìṣẹ́jú kan yìí. wọ́n lé ẹlẹ́rù pásọ̀ yẹn ń bá yín pé kó má lọ gbẹ̀mí yín ẹjọ́ pápápá mà. rárá sà nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé èmi àti èmi iwájú ṣọ́ọ̀bù mi ni ìyàwó ẹ̀ ti ń ta oògùn so they can do and not do wọn torí ìyàwó ẹ̀ ìṣẹ̀gbà yìí náà máa ranjú mọ́lẹ̀ kí wọ́n máa sọ̀rọ̀ tí mi dẹ̀ ní like. gbogbo ayé ń gbọ́ yín báyìí. so òun lẹ́ kí n sọ̀rọ̀ pé kò ń ṣe èyí tí ẹ pé màá wá sọ̀rọ̀ tán at the end of the day wọ́n máa mú àwọn èèyàn wá wọ́n máa sọ̀rọ̀. ṣé rọ́lẹ̀ ń pa ni. ní ìparọ́. bàbá pásítọ̀ Adédòkun Isaac
àwọn ìdílé yìí dọwọ́ yín sá o àtobìnrin tó sọ̀rọ̀ yìí wọ́n dọwọ́ yín, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n o àtọkọ wọn àtọmọ wọn àti ìyá wọn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n o lágbára Ọlọ́run. a máa retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run. ẹ má bínú ẹ̀yin aráàlú, ọjọ́ ti lọ ní àárí ọjọ́ mùsùlùkùn mọ́ ìwọ̀nba àsìkò tá a lò yí gan atúntọrọ ẹ̀ ní ojú Awógbèmí ẹ ṣé, ìfẹ́ Òrékelẹ́wà ẹ ṣé, ay ó ṣé, mo dúpẹ́ o. Babátúndé Bámgbóyè ló kọ mi ọmọ Ẹ̀dẹ́mà. a sì ń retí pásítọ̀ Adédòkun tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn yín yìí ìwé lọ́ọ̀yà kọ́ ní kànsà bóyá òótọ́ ni àbírọ́ ni òun láyé fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. èmi mọ̀ pé tẹ́ ẹ̀ bá lẹ́bọ lẹ́rù kò yẹ kẹ́ ẹ lọ rèé sábà lọ́ọ̀yà pé wọ́n bà yín ló kọjá kí wọ́n lè kọ́rọ̀ wọn jẹ pẹ́ gba 500 million owó kí a nu. mo sì ń bẹ̀ ẹ̀yin agbẹjọ́rò náà ẹ máa advice àwọn client yín o. ẹ̀sùn wọn fi kàn wọ́n kí wọ́n wá sọ bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí. tí ò bá wá rí bẹ́ẹ̀ kí lẹ̀ ń sáré lọ kówé lọ́ọ̀yà fún. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ló rí bẹ́ẹ̀ pé èṣù ló mọ̀ jẹ̀bi o. tí ò bá sì rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kò rí bẹ́ẹ̀. a mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ pásítọ̀ Adédòkun àti gbogbo àwọn ọmọ ìjọ wọn ẹ bá wa jíṣẹ́ fún wọn. a mọ̀ retí wọn torí kágbàlagbà ó tó lọ́kọ ńlé kó wá sí gbangba wálé àbáyé pé èèyàn kí òun mọ́lẹ̀ ó bá òun lájọṣepọ̀ mi ò mọ̀ rò pé ó mọ̀ rọrùn. àti wípé tẹ́ ẹ̀ bá gbowó lọ́wọ́ ẹ̀ owó kílẹ̀ ń dá padà lọ́dọ̀ àwọn civil defence kí ni 400,000 ń wá lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀ torí wọ́n ní 600,000 sí lówó yẹn gan sì ń lọ pé bọ̀tẹ́ sì san 400,000 àkáǹtì wo wọ́n san sí fún yín ó pè ṣé ó kọ wọn wọ́n fi san ṣúgà ti já ìtẹ̀síbọ̀ láwọn pàdé lágbára Ọlọ́run